lórí wọ́n gbé gómìnà lọ sí kóòtù lórí ọ̀rọ̀. Ṣé wọ́n fẹ́ gbé lọ ní àbọ̀jẹ̀ ti gbé lọ nǹkan tá ń gbọ́ nìyẹn àti à ń gbọ́ lọ́tọ̀ à ń gbọ́ lọ́sìn náà ni. kí ni Àyìnlá Ọmọwúrà ó ní ó tún fẹ́ padà lọ roṣo orí tí ó jẹgún kò ní gbọ́ bàbá fún lẹ́dìyẹ kò ní gbà ó tún fẹ́ gba ìjà Adéwọlé Onílùọlá àti Àyìnlá Ọmọwúrà nìyẹn. nígbà tó dẹ̀ tó parí ìjà náà ó ní Adéwọlé Onílùọlá Adéwọlé padà dọ́mọ tuntun ìbádá kí èyí tó bá mọ̀ pé òun jẹ̀bi kó padà dọ́mọ tuntun à ní dárúkọ yẹn Adéwọlé padà dọ́mọ tuntun. Ṣẹ́rí àwọn tèmi ni wípé a kì í báwò wọ́n gẹ̀gẹ̀ ká má fọwọ́ ẹ̀ tì sí mi. Gómìnà ó nágbára láti fọba jẹ ó nágbára láti yọba o kí tàn má túnra ẹ̀kọ́ lórí Ọ̀yọ́ o. Torí pé nínú ìtàn kì í ṣọba mẹ́rin márùn mẹ́fà náà yọ lóyè bẹ́ẹ̀ tí nǹkan kan ò lè ṣẹlẹ̀ o. Ṣèyí Mákindé ni gbogbo ayé ń bú lánàá wípé Ifá kò mú Ọ̀wọ̀ Adé o kí bàbá wa Ọ̀wọ̀ Adé Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o gẹ́gẹ́ bí àmọ̀ràn ní wọn torí ẹni tó gba èébú nítorí tiwọn tí ẹ wá láti Canada tó jẹ́ ní àárọ̀ láago 7 gọ́vùnà Ṣèyí Mákindé yẹ kó sì máa mu tíì tí alájà kò fún ó ti gidi ọ́fíìsì kò yẹ ká fi bí ṣó olóore ni gómìnà jẹ́ olóore ni o torí ìwé àṣẹ tí gọ́vùnà ti gbélé Aláàfin lọ́wọ́ ó ti supersede awuyewuye tó ń kẹ́lòmíì máa ṣe ẹ̀yìn ìtọ̀ là ń mọ ti bí o ẹni bá ní tó ń bá ń tọ̀ lọ́wọ́ lòun máa gbọ̀n mi ìfẹ́ dárúkọ nítorí lórí afẹ́fẹ́ àtọ̀ sára o àmọ́ bó ṣe wù kó rí ọ̀dọ̀ onítọ̀ nìtọ̀ máa rogún sí o ọ̀dọ̀ onítọ̀ nìtọ̀ sì ń padà bọ̀ wá dá rogún sí nítorí wípé kì í ṣe ọba onímọ̀ ẹ̀rọ nǹkan méjì ló wà nílẹ̀ ohun tí mo rí tán lè gbé lọ ni wípé tí Aláàfin yẹ kó gbé lọ ni pé ẹ ò gbọ́dọ̀ pín ìgbìmọ̀ lọ́balọ́ba Ọ̀yọ́ nìkan ni kó máa lò once tí ó dẹ̀ ti wà nínú constitution tí ọba mẹ́tẹ̀ẹ̀ta tọ́tẹ̀ ti jọ fọwọ́ sí tó jẹ́ ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ náà tàná òun ló pàdé Ọ̀rẹ́dàná yìí láìsí náà èéfì ò lè sí o kò sí bọ́n ṣe máa rojọ́ ní kóòtù tí kò ní padà kan ohun tó dájà sílẹ̀ kò tó lè sọ pé gọ́ọ̀nà parọ́ ẹ̀ṣẹ̀ kan tún nìyẹn lọ́dọ̀ o. kí ẹ̀ sọ pé gọ́ọ̀nà parọ́ ọlọ́pàá kò rí mi. ìsọ̀rọ̀ bani lórúkọ jẹ́ àdọ̀gbọ́n bani lórúkọ jẹ́ nì ẹnu ọmọ kò gbà yá pàdé mọ́ àyàfi tó fi sísítẹ̀mù sọ pé mọ́mì mi ẹ wá ná ó dẹ̀ tí wọ́n fi wọ́n wá padà àjókòó dáadáa. ìyẹn pọ̀ ju ẹnu lọ láti sọ fún gọ́ọ̀nà pé ó parọ́ constitution tó dè wọ́n wà láti sọ pé kéèyàn sọ bẹ́ẹ̀. tó bá yẹ pé lóòótọ́ wọn bá sọ bẹ́ẹ̀ pé gómìnà parọ́ àkọ́wá bá mi ò rí o. torí ẹ̀ ló ṣe jẹ́ pé agbẹnusọ wọn náà máa ń rán a máa sọ pé jọ̀wọ́n ni wọ́n sọ ẹ jẹ́ kó tẹnu ẹni sọ jáde gbogbo. tó kàn ṣe ṣùgbọ́n tó bá ní káwò nígbà tí ìgbẹ́jọ́ ni o tó bá lọ tó bá pọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi o iye ọdún tó yẹ kí àwọn Ọ̀yọ́ fi gbé ìjọba alága ìjọba tọ́kí lọ́dún méjì yẹn kọ́kọ́kú pín sórí ọmọ tí wọ́n gbéjọba fún torí kọ́ bá gbẹ́jọ́ ìwájọ́dọ̀ tẹ̀lé mi ṣe máa dá ní ẹgbẹ́ nígbà tí ọba wa Ọ̀ṣánìkẹ́ Olúbàdàn tàbí kábíyèsí kọ́lọ́ndẹ̀ rẹ̀ lè fún wọn tọ́kàn lọ́dún méjì tán gbé lẹ̀ tó kàn tọ̀yọ́ látọdún 15 èyí tó kù tó yẹ kán ti gbé kó ti rotéètì yẹn
kọ́kọ́kọ́ pín sórí Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn ibi tó máa gúnlẹ̀ sí ni mo sọ yìí torí inú kẹrùkẹrù ọ̀gá lápẹ̀tẹ́ inú kọmọkọmọ ọ̀gá làbùkẹ́ o káwọn náà lò ó. bẹ́ẹ̀ ni tòótọ́ náà ń padà pé a ti jọ sọ pé ọdún méjì ní Ìbàdàn Olúbàdàn máa lo ẹ̀yìn Ọ̀yọ́ náà máa lọ ọdún méjì ọba Ògbómọ̀ṣọ́ máa lọ ọdún méjì ẹnìkan wá lo ọdún 13 tí ò gbélẹ̀ so nígbà tó bá dẹ̀ wá gbélẹ̀ yẹn ṣe mọ̀ pé ìdájọ́ máa ń wà fún gómìnà míì tán bá ní ìdìbò tán dì ń bẹ̀ òun ló gbé mi wọlé òun kọ́ ló gbé mi wọlé tó gbé wáyé ló máa gbé lọ́rùn onírìṣà Ọlọ́run má gbà wà lọ́wọ́ ó ti fi wà borí gbogbo nǹkan ọkọ̀ òkè wọ́n jí sòrò gbàgínníkà àwọn ọkọ̀ náà tún gbé tìmọ̀ náà wọ́n sọ nígbà ìrìn ẹ̀ gbogbo ọba tó ẹyẹ tó fẹ́ fara wéwu ẹ̀yin arun ni ó sùn. aláṣọ kan tó ń fojú dọyẹ òtútù ló máa sọ fún ẹni tó ní tòbí gbogbo ohun tó ní ìrìṣà ní ló fi ń ṣùgbà àwọn ènìyàn ọmọ aláìní nìkan lè mú kébi tó lọ joyè ń bẹ ṣèbá àrọ́ wọn tó lè fún wọn ní 1 billion tán lọ tán fún wọn ìwà ẹ̀dá ló ń gbé ní dépò tẹ̀yìn ní kárò àjà ọ̀dẹ lórí Sunday Ìgbòho orí ẹ̀ ti mú jánà bẹ́ẹ̀gùn bá jáde nínú igbó orí àmú jánà bí màrìwò bá yọ ṣọṣọṣọ báyìí orí àmú jánà láàrin ìgbàgbó sọ́sí mi sọ́sí ẹ̀ kìí ṣe bí ìdí ẹ̀yìn ọkùnrin ní Sunday Ìgbòho èèyàn mi kan ròyìn ẹ̀ fún mi ọ̀rẹ́ mi bóyá láìpẹ́ láìpẹ́ àjọ máa pàdé tí gbogbo yìí náà máa rí pé àjọ pàdé ẹni ayé ń fẹ́ ni àwa náà kò gbọdọ̀ kọjú wa kúrò ń bẹ̀ ìsọwọ́sowọ́pọ̀ kí ìlú yìí nílọ síwájú náà làwa náà máa bá ṣùgbà ẹ̀ ẹlòmíì kò mọ̀ túmọ̀ òye bíi pé ká máa rí ni ká wá gbádá rẹ̀ bẹ̀tẹ̀ kọ́ lóye o bíi pé ká máa dọ́gbọ́n rí ọmọ èèyàn jẹ́ kọ́ lóye o bíi pé kọ́mọ̀ pàwà láwà ń bẹ̀ tó ń dàbí kọ́ lóye o kí ni ìdàgbàsókè tó fòye yẹn ṣe kí ni o ti mú wá nígbà tó ti gboyè yẹn nípa lóògùn ọ̀fẹ́ tó ń pè mí ó ń bí àwọn ẹlòmíì nú èmi ọmọ wọn tó ń bínú bọ̀ tó ń sọ fún mi tó ń bí ọmọ kan nú lóògùn ọ̀fẹ́ kí nìyẹn ní í ṣe pẹ̀lú pé kájọ sọwọ́pọ̀ kájọ túlẹ̀ Yorùbá ṣe anúyún àgbàsíkú ọmọdé rìn lẹ̀ àgbàlagbà ọmọdé ló máa lọ ṣẹ́gi tó máa fi ṣe kò mú àgbàlagbà o anúyún àgbàsíkú ọmọ kékeré rìn lẹ̀ ọmọdé ló máa ṣẹ́gi tó máa fi ṣe kò mú àgbàlagbà torí pé ó pàdé àgbà lọ́nà oníkókó ẹ lọ́gbọ́n ṣé wọ́n gbọ́n mọ̀ bóyá wèrè ló ń papà ṣe kó tó dàgbà nígbà tá a bá pera wa lólóyè káàkiri ilẹ̀ Yorùbá tá a pera wa lólóyè káàkiri ilẹ̀ Odùduwà tí a ò lè so òtítọ́ fún àwọn tí ó fi wá joyè táwa fún ara wa kò lè fira wa ṣe àpàjúwe ohun tó dára fún ilẹ̀ tá a jẹ oyè lé lórí ẹ mọ̀ pé signboard lẹ́nìkan tó yàn láàrin tó ní kó jẹ́ adarí láti jẹ́ atọ́ka mú èèyàn débi tí ó gbé ń lọ ní nígbà tó lórí ẹbí ń ṣe wérewère ṣó lè dépò bálẹ̀ ẹni tá a gbége lẹ́dẹ̀ ìwọ̀nba ni kó yọ̀ mọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ tá a gbége ṣe ń gbà mí o kò rántí pé òun máa bọ́ lẹ̀ bàbá mi Onírìṣà ọ̀lẹ́wà lówó ọba Adéyẹyè Ògúnwùsì kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lórí o ṣé ojú oyí pẹ̀lú orúkọ làwọn ọba aládé o wọ́n ti fira wọn ṣe àkàwé ohun tó dáa tí gbogbo ayé gbọ́dọ̀ máa wù ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ orí ẹlẹ́gàn ló dàrú ohun wẹ̀ ní bathroom ìbalùwẹ̀ ẹni tó ń wẹ̀ ẹ̀mọ̀ bó ti wà ní òrìwò
ẹnìkan wá ń bọ̀ wèrè ní kò náṣọ lára, ó wá máṣọ tàbí tó wẹ̀ ní tó fi kọ́, ó ti lọ mára, ìwọ wá rí pé ẹnìkan ti káṣọ rẹ̀, ó wá jáde wá ń lé lọ. Ta ni wèrè náà méjèèjì? ọ̀tọ̀ gbígbà ló ń fatẹ́kùn sókè lẹ́ẹ̀bá láàrin ìṣẹ́jú márùn-ún ló fẹ́ bá tutù. Nígbà tí bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì lórí oyè, àkọ́kọ́ tó máa kọ́kọ́ jáde lọ ilé Ọ̀yọ́ ló gbà lọ. lọ́dọ̀ Àtàndá Lámídì. Ó gbé ti ipò orí àga yẹn, kì í ṣe pé ṣe ló fi wọ́lẹ̀, ó fún lápọ́nlé. Àwọn tí kò mọ̀rọ̀ sọ̀rọ̀ pé ó fẹ́ fi wọ́lẹ̀, wọn mọ̀ pé àpọ́nlé, àwọn ń bíùdì àjọṣepọ̀. Wọ́n tún gbéra wá Ṣakí, wọ́n gbéra lọ sọ́dọ̀ lọ́balọ́ba. Bẹ́ẹ̀ ni tán bá rí pé àpọ́nlé tọ́ sí, ẹ̀yẹ tọ́ sí, á nìde látorí àga tó jẹ́ pé wọ́n ní mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo rìn súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà. Ọba Ọ̀ọ̀ni náà kì bẹ́ẹ̀, ó lè wojú wọn, ìdí tí Ọ̀ọ̀ni fi yàtọ̀ mo tó fẹ́ já wọn sí. Tí bá sọ tọ́kẹ́ yìí náà kẹta mi sọ fún wọn pé pọ̀, nítorí pé Ọ̀ọ̀ni kì í ṣègbà tó ti dádé ló dádé, ọdọọdún ló ń rìn níwọ̀n adé Ọ̀ọ̀ni, òun ládé àrètẹ́ ń rí yẹn. Ọdọọdún ni Ọ̀ọ̀ni ń tún adé tún dé.